Èmi Abdulazeez Adégbọlá Taniọlọ́run, mò ń fi àkókò yìí tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá, pàápàá jùlọ àwọn tó pè mí lẹ́jọ́ wípé mo bà wọ́n lórúkọ jẹ́, wípé ẹ jọ̀ọ́ mo fi Allahu tẹ́ gbàgbọ́ nú ẹ̀, gbogbo tẹ́ gbàgbọ́ nú ẹ̀, mo fi Allah, mo fi Quran, mo fi Quran bẹ̀ yín, ẹ má bínú sí mi. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn ẹ jẹ́ ká rí bí àṣìṣe. Ẹ dákun ẹ foríjì mi. Mo wá láti ṣe àtúnṣe ni, ètò ìṣe pé bí mo tún wá láti wá ṣe ẹ̀kẹ́ èbú àìbẹ́ ènìyàn kan àbí bẹ́ẹ̀ ènìyàn kan lórúkọ jẹ́, torí bí mo ń sọ̀rọ̀ yìí ẹlòmíì ò tún mọ̀ pé àbùtún wá bèbú ni, ìyìn wá láti ènìyàn kan lórúkọ jẹ́ àbí láti bèbú. Mo wá láti tọrọ àforíjì ni. Gbogbo tí wọ́n ti rẹ̀ ṣiṣẹ́ pátápátá, ẹ dákun ẹ foríjì mi. Mo wá fẹ́ fi àforíjì náà wá tún wù mí kí n fi dúpẹ́. Lákọ̀ọ́kọ́ kí n bẹ̀rẹ̀ ọpẹ́ mi ní ọ̀dọ̀ Emir ìlú Ìlọrin. Gbogbo wọn pátápátá náà gbìyànjú, àwọn ògo Ìlọrin mo dúpẹ́ lọ́wọ́ wọn. Sheikh bàbá wo Òkútagídí mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Sheikh Làmí Lágbàjì àwọn náà ṣe wọ́n kù fọmọnìyàn ṣe. Gbogbo ayé náà lórí pé ipa tí wọ́n kó látàrí pé kí n lè bà jáde, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn ògo Ìlọrin, gbogbo ògo Ìlọrin pátá, ẹgbẹ́ ògo Ìlọrin ò ní bàjẹ́ o. Ọlọ́run tó soyún kò ní tú yín ká, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Gbogbo ìyà tá à ń bára wá jà pátápátá ká lè bí ìjà fẹ́. Ọlọ́run wà ní jẹ́ kí ilẹ̀ yóò dàrú. Ọlọ́run sì ní jẹ́ kórúkọ tí inú ò bàjẹ́, orúkọ yín ò ní bàjẹ́, ayé ò sì ní bá yín lórúkọ jẹ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, inú mi sì dùn láti tọrọ àforíjì lọ́wọ́ yín, torí sẹ́wọ̀n pé tó wuyewuye tó ti lọ ní pé bóyá kò ní tọrọ àforíjì, bóyá yóò tún mọ́ bá a ṣagídí ni. Èmi ò mọ̀ pé mo ṣẹ̀ nígbà tí wàá tó fún pé nítorí mo sọ bí inú mo ṣẹ̀ yín, kí n tọrọ àforíjì náà ni. Torí pé bí ọ̀rọ̀ ṣe lọ yìí, àwọn tá a gbé fídíò wọn wá wípé eléyìí sọ pé bàbá báyìí sí báyìí, nígbà táwọn gan déwájú àwọn ọlọ́rọ̀ wọn ò lè sọ mọ́, wọn ní ó láwọn pa máwọn ọlọ́rọ̀. Bàbá Olúwo tó wá ó lóun parọ́ mọ́ bàbá Òkútagídí ni. Ìyá Ọ̀ṣun ó lóun parọ́ mọ́ bàbá Òkútagídí ni. Ọmọ tó parọ́ mọ́ Sheikh Labeeb náà tábàgbò náà wà ó náà tó lóun parọ́ ni. Ṣé mi wá ní sọ wípé ó dáa ṣé kí mi wá pè lóòótọ́ ìkàgẹ́ yìí ní bẹ́bẹ̀ òótọ́ náà sọ. Tẹ́rí pé mo sáà fi Ọlọ́run bẹ̀ yín, mo fi Ànábì Muhammad mo fi bẹ̀ yín, mo fi Al-Quran mo fi bẹ̀ yín, ẹ foríjì mi. Ní nǹkan kan ní mo ṣe wà bí mi ṣe rí náà lọ ẹ ṣe rí ní ìlẹ́ nìkan kan nú. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá. Mo yìí tún fi àsìkò yìí fi ọpẹ́ mi lọ́pọ̀lọpọ̀ fún olórí gbogbo apáta lu Nàìjíríà, President Bola Ahmed Tinubu. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, mo dúpẹ́ lọ́wọ́ tiwọn náà. Mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Kwara, gómìnà Abdulrahman Abdulrazak, mo dúpẹ́ lọ́wọ́ tiwọn náà. Torí ọ̀rọ̀ ta lọ́lọ́run, ọ̀rọ̀ tí ó gbáyé ti gbọ́ sí ni. Àlẹ́ ni wọn ò gbọ́ sí, àwọn náà gbọ́ sí, yóò sì ní pàtàkì kó. Torí ó ń lu òní fi ó tú, òun lu òní fi ó bàjẹ́. Àwa rí lérí pé wọn ò pè, wọn ò ṣe kékeré, wọn ò ṣe. Gbogbo wọn náà ló dá sí ọ̀rọ̀ tó wá sí dọ̀rọ̀ awuyewuye tí ó gbáyé bá ti ń gbọ́. Àwọn lọ́lọ́run fi so lórí wa, wọ́n lè mọ́ sọ̀rọ̀ ọ̀tá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ayé pátá, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìlẹ́nì kankan nú, mi ò lẹ́nì kankan nú. Ifá ló sọ, Ifá ní látijọ́ mo ti délé ayé mi wọn ò ní kíní ọmọdé nú, wọn ò gbìmọ̀ràn kásàgbàlagbà, wọn ò gbé kẹlẹ́rú ọmọ nì, wọn ò gbé kíní ọ̀fọ̀ mọ́ rọra, mi ò ní kíní lẹ́nì kankan nú. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tàpẹ́lẹ́ mo fọlọ́wọ́ ba mo fi kọ́ ogun yín lọ́rùn pé kí n ti bá ti àṣìfẹ́ nìyẹn kan ẹ foríjì mi, ẹ foríjì mi. Ẹ jẹ́ kí ohun tó ti lọ kó lọ. Ọlọ́run wà ní dalẹ̀ Yorùbá rú, Ọlọ́run sì ní da Ìlọrin náà rú. Gbogbo nǹkan tí mo sọ nípa yín, tí mo sọ nípa gbogbo yín pátá,
àti CP commissioner of police ìyá tó lọ yẹn ìyá dáadáa ìyá yẹn náà nígbà tí mo débẹ̀ ìyá yẹn náà bá mi sọ̀rọ̀ gbogbo tí mo sọ nípa yín kò rí bẹ́ẹ̀ èmi fúnra mi náà mo sọ mi fúnra mi máa sọ pé kò rí bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ nù èyí tí mo sọ tí mo wá pè ń sọ mọ́ ẹlòmíì lè wá lẹ́yìn mi kó ayé pé dandan mo sọ bẹ́ẹ̀ ni ẹlòmíì lè wá èmi náà mo sọ pé báyìí lèmi mo sọ ní kò sì rí bẹ́ẹ̀ tí n bá wá sọ pé mo fẹ́ yarí mo fẹ́ takú sórí ọ̀rọ̀ ló dàbí ẹni àwọn kan sọ àti wọn mọ kórìíra mi pé ọmọ òun ìsọ òwe kí sọmọ gidi tí bá bẹ̀bẹ̀ tó fi jáde ni ẹ̀gẹ́ tí bá bẹ̀bẹ̀ tó fi jáde ni èyí tó sì wà tó ń dùn mí jù náà ni èyí tó sì tún wá fẹ́ tó tún wá dàbí olóyè ọ̀rọ̀ náà ni wípé àwọn tó mú wá lórí fídíò sí wa pé wọ́n eléyìí sọ pé bàbá ṣe báyìí eléyìí sọ pé nìkan ṣe báyìí eléyìí sọ pé tagi ṣe báyìí gbogbo wọn náà wọ́n sọ pé rọ́lá àwọn pamọ́ wọn ìwọ náà sọ pé àwọn pa dájúdájú irọ́ la pamọ́ wọn àbà wọn ló kọjẹ́ ni gbogbo yín ẹ má bínú mo fọlọ́n bẹ̀ yín ẹ má bínú mo sì tutù pẹ́ lọ́wọ́ yín pé ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ náà pé ẹjọ́ mọ ẹjá ṣe ẹ̀yin náà lẹ́tọ́ padà sọ wípé a ti yọ̀ǹda ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín torí ọ̀pọ̀lọpọ̀ ti rò pé táwọn lọ ẹjọ́ ẹ̀ tá a filẹ̀ ó lágídí kò ní bẹ̀bẹ̀ kí ló dé tí ní bẹ̀bẹ̀ ẹ má fojú pé bóyá èèyàn burúkú mi èèyàn jẹ́jẹ́ ni mí fún tó ṣẹlẹ̀ yìí mo tún wá nífẹ̀ẹ́ àwọn ta tó bá mi ṣe ẹjọ́ mo tún wá nífẹ̀ẹ́ wọn sí torí pé àwọn kan náà wà nígbà táwa náà ò tí ì sùn mọ́ wọn lọ ni tá a mọ̀ táyé pa tó ti mọ̀ nísìn so nípasẹ̀ díẹ̀ yìí ẹ ṣé mo dúpẹ́ ẹni tí ń bá wa rántí dákọ nínú àwọn àáfà kó dọ̀ kó mọ́ bínú kò yẹ kó bóyá mo fi bú wọn o kò yẹ bóyá mo fi ṣègbéraga sí wọn o kódà wọ́n tún sọ pé Malam Yusuf Adépọ̀jù sọ pé àwọn fẹ́ fáìlì kéèsì fún tiẹ̀ tó fáìlì èmi mo ti bẹ̀rù kó mọ́ bínú ọmọ kò ní gbọ́ tá a ti ṣe ọmọ náà tá a ti filẹ̀ tá a ti bá nìkan á tún wá gbé o gbogbo wọn pátá ẹ tí màá tún wá náà ti dákọ tí a kí mo ti wá bú rí mo ti bà lóko jẹ́ rí kó dàgbò forí jì mí mo fi aláwọ̀ bẹ̀yìn mo fi àdúrà bẹ̀yìn mo fi dùn tẹ́ bá yíká ìgbàgbọ́ nú ẹ̀ mo fi bẹ̀yìn mo fi fátìmí náà gbàgbọ́ nú ẹ̀ mo fi bẹ̀yìn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì mí Ọlọ́run bá wa ṣe Ifọ̀ bá wa ṣe Olódùmarè bá wa ṣe ìgbàlódé bá wa ṣe àwọn aláṣẹ kó bá wa ṣe ojú òní ti gbogbo wa ilẹ̀ Yorùbá ò ní dàrú ilé Ìlọrin ò ní dàrú àárín àwọn ọmọ Ìlọrin ò ní dàrú ìlú Ìlọrin ò ní dàrú ẹ ṣé gbogbo àyọ̀ pátá ẹ ṣé mo dúpẹ́ tọ́ka dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín mo sì mọ̀ pé bó sì nígbàgbọ́ pé ẹ ti bo nígbàgbọ́ pé ti foríjì mi mo nígbàgbọ́ pé ti foríjì mi torí ẹ̀yin náà lẹ pààrọ̀ pé àwọn ẹni bẹ́ẹ̀ mo nígbàgbọ́ pé ti foríjì mi torí ibi tí mo wọ̀ o kì í ṣe ibi tó yẹ kéèyàn ò mọ̀ wà kì í ṣe ibi tó yẹ kọ́ ọmọlúwàbí ò mọ̀ wà kódà lẹ́nu ìgbà tí mo dé yìí mo ti bí mo dé tí mo bá ṣe wọnú Ìbàdàn tí mo lọ sílé ìjùbà tí mo kún ilé ìjùbà ilé ìwòsàn mo darí sí UCH ni mo darí sí ní Ìbàdàn mo ń gba ìtọ́jú fún tí ó yẹ kí n wáyé wá ṣe fídíò láti kó ṣe fídíò kó bẹ̀bẹ̀ ìtọ́jú ara mi ò fi taratara le tí n bá ti kó n bí ní síbáyìí mo tún padà lọ́bẹ̀ àwọn mo fẹ́ gbomi àwọn nǹkan wà tí mo fẹ́ lò tó fẹ́ rà táìkù tí bàdẹ́ gbomi mo gbẹ ní mo ti máa pàṣẹ gbẹ fún mi táìkù fẹ́ padà lọ UCH kódà mo tún ní kóòtù ní bí abẹ́ ọjọ́ mẹ́ta sísìn àbí ọjọ́ méjì sísìn ni mo tún ní kóòtù wọ́n lọ fún mi lókun àtagbára àti lọ́gán ni wọ́n lọ fún mi lókun àgbára àti lọ ń gbìyànjú àti lọ ni so kí aláfẹ́ máa palawa fà eré kí ni ẹyẹ ń bẹ́yẹ ṣe ẹyẹ ń tùrì ara wọn ẹjọ́ ń tùrì Ọlọ́run gbogbo ẹni tí má rí kí n ṣe lórí ọ̀rọ̀ yìí mo Ọlọ́run bá fẹ́ yín ẹ fẹ́ foríjì mi ṣùgbọ́n nǹkan kan wà tí àwọn èèyàn tó wá ń sọ pé nípa mi ni pé mo sọ wípé kò sí Ọlọ́run ìpè ta ni Ọlọ́run ẹni tí ó bá borin jẹ́ òní kọ́ bolórin ṣe kọ́ ni ẹni tí ó bá borin jẹ́ kò ní kọ́ bolórin ṣe kọ́ nínú Kùránì gangan ló wà pé kéèyàn wípé tọ́lọ́run sọ pé ẹ mọ̀ mi kẹ́ ẹ tó sìn mí ẹni tí ó bá mọ̀ mí kó o ní o ṣe sìn mí Kùránì ló wà ìtàn pé ìkọlọ̀ la fi sọ pé ta ni Ọlọ́run títí ta ni Ọlọ́run túmọ̀ sí ni pé Kìrìsìtẹ́nì wá ó lọ́lọ́run Jésù fẹ́ta lọ́kan Jésù àwọn nìkan Jésù Ọlọ́run àwọn kan Jésù ọmọ Ọlọ́run wọ́n pè bẹ́ẹ̀ gbogbo ayé ń tẹ̀lé wọ́n ti para wúre wọ́n ti para gbàdúrà àdúrà wọn gbà
mùsùlùmí wá wọ́n sọ pé Allah ni Muhammadu Rasulullah lòjíṣẹ́ rẹ̀ ọ̀nà bẹ nìkan lèyìn lè gbà rí àlùjánnà ní tó ń ti tó ń túmọ̀ sí pé ìta lè pè níbi ọgbà àtẹ̀rọ̀ wípé ọgbà dẹra àwọn náà sọ àwọn oníṣẹ̀ṣe náà wá àwọn náà sọ pé Ifá sọ pé àwọn náà lọ́gbà àtẹ̀rọ̀ ẹni tí wàá ti mọ̀ nípa fá tí wàá ti fá bẹ́ẹ̀ lẹ̀sìn pọ̀ káàkiri àgbáyé tí mi tó mú béèrè ta ni Ọlọ́run jáde ni pé bí wọ́n bá sọ pé funfun ni tí wọ́n lórí báyìí tí wọ́n lórí báyìí tí wọ́n lórí báyìí tí wọ́n lórí báyìí ta wá ni Ọlọ́run gangan tí apèlẹ́yọ kan tá à ń ṣàpèjúwe rẹ̀ ní nǹkan oríṣiríṣi tí wọ́n bá ń ṣàpèjúwe rẹ̀ wá jọra wọn ọ̀nà tí wọ́n ń gbà lọ bá wá yàtọ̀ síra wọn ṣùgbọ́n àwọn kan rò pé ọmọ tó ní kò sọ Ọlọ́run ó challenge Ọlọ́run pé ta ni Ọlọ́run pé ta ni pé gbogbo tí mo ṣàlàyé yìí téèyàn bá ní kéèyàn máa ronú sí i nípa Ọlọ́run ní tó ronú èyí ó sọ ilẹ̀ òkun ṣùgbọ́n ó ti wá ń dàbí ẹni pé gbogbo ìran kọ̀ọ̀kan ti wá ń dàbí wọ́n ti wá mú wípé Ọlọ́run tàwọn ni ọ̀nà ọ̀dọ̀ àwọn nìkan àwọn nígbà lọ́dọ̀ ẹ̀ Kìrìsìtẹ́nì rí pé ọ̀dọ̀ Ọlọ́run tàwọn ni ọ̀dọ̀ àwọn làwọn gbọ́dọ̀ ọ̀dọ̀ ẹ̀ àwọn oníṣẹ̀ṣe náà rí bẹ́ẹ̀ yìí ṣe ń rí Ọlọ́run yẹn ipa ẹ̀yìn lẹ́ ní làwọn náà rí pàwọn la ní wọ́n dábìí sọ pé ta ni Ọlọ́run tí wọ́n pè báyìí tí wọ́n pè báyìí tí wọ́n pè báyìí tí wọ́n pè báyìí ìbéèrè ni fún ọlọ́gbọ́n tí wọ́n pè pé ta ni Ọlọ́run nígbà tó wá po page tó wá rí ta ni Ọlọ́run ó wá rò pé kí ni ẹni sọ kí lẹ́ni wá sọ ń pọ̀ Ọlọ́run gangan ní tí orúkọ page ń fi jẹ́ ta ni Ọlọ́run kì í ṣe pé ọmọ yìí ò mọ̀ Ọlọ́run ó kórìíra Ọlọ́run àbí kí nìkan irọ́ o táyé pé orúkọ ta ni Ọlọ́run náà táyé pé mo tó wá fi ṣe àwọn kan ni ẹ dákun má bínú mo tún bẹ gbogbo ayé pátá ẹ̀ ń lẹ́nìkan kan nù ẹ ṣé mo dúpẹ́ o.